dédé àsìkò gbogbo tẹ́ ti ń gbọ́ mi lélùkù tàbí lẹ́yìn òde jẹ́ kí a gbàdúrà bàbá wa olùfẹ́ wa wọn àgbẹ̀yìnga ṣe ń lọ́ba fún àánú àti ojú rere tí a rí gbà àdúpẹ́ fún oore ọ̀fẹ́ láti rí ọjọ́ èyí tí ó kẹ́yìn nínú oṣù kẹfà a sì gbàdúrà yìí pé ibi ìbànújẹ́ àìrójú àìráyè àìríṣẹ́ àìrọ́nà gbégbà òpin dé bá wọn lénìí ní orúkọ Jésù ọ̀rọ̀ tí a ò sì gbé yẹ̀wò lénìí yóò ṣe ayé ọkàn àti ara wa ní rere tó ti a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ èní ọgbọ̀njọ́ oṣù kẹfà èní ọjọ́ ajé èrèdí ni àkòrí tí a ó gbé yẹ̀wò lénìí èrèdí àmú àkọ́sórí wa nínú ìwé àwọn iṣẹ́ àwọn àpọ́stólì orí ìkẹtàlá ẹsẹ̀ ìkẹrìndínlógójì iṣẹ́ àwọn àpọ́stólì orí ìkẹtàlá ẹsẹ̀ ìkẹrìndínlógójì nítorí lẹ́yìn ìgbà tí Dáfídì sin ìran rẹ̀ tán bí ìfẹ́ Ọlọ́run ó sùn a sì tẹ́tí àwọn bàbá rẹ̀ ó sì rí ìdíbàjẹ́ ìgbà tí a mú bíbélì kíkà lénìí nínú ìwé àìsáyà orí ìkẹrìndínlógójì ẹsẹ̀ ìkẹwàá àti ìkọkànlá àìsáyà orí ìkẹrìndínláàádọ́ta ẹsẹ̀ ìkẹwàá àti ìkọkànlá àìsáyà orí ìkẹrìndínláàádọ́ta ẹsẹ̀ ìkẹwàá àti ìkọkànlá ẹni tí ń sọ òpin láti ìpilẹ̀ṣẹ̀ wá àti nǹkan tí kò tí ì ṣe láti ìgbàanì wá wípé ìmọ̀ mi yóò dúró èmi yóò sì ṣe gbogbo ìfẹ́ mi ẹni tí pe idì láti ìlà oòrùn wá ọkùnrin náà tí ó mú ìmọ̀ mi ṣẹ láti ilẹ̀ jíjìn wá lóòótọ́ èmi yóò sọ èmi yóò sì múṣẹ èmi ti pinnu rẹ̀ èmi yóò sì ṣe é pẹ̀lú. wàyé ẹ jẹ́ ká tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ ajé ṣáájú ìgbà tí a bí ọ ó ní iṣẹ́ pàtàkì tí Ọlọ́run ti yàn fún ọ gẹ́gẹ́ bí ènìyàn ìwé Jeremáyà orí ìkíní ẹsẹ̀ ìkarùn-ún jẹ́ kí èyí hàn gbangba fún wa kí èmi kí ó tó dá ọ nínú èmi ti mọ̀ ọ́ kí ìwọ kí o tó ti inú ìyá rẹ jáde ni èmi ti sọ ọ́ di mímọ́ èmi sì ti yà ọ́ sọ́tọ̀ láti jẹ́ wòlíì fún àwọn orílẹ̀-èdè Ọlọ́run fi ọ́ sínú ìdílé tí a bí ọ sí fún èrè ìdí kan o ó fi ọ́ sí ibi tí o ti lè mú èrèdí rẹ ṣẹ fún ayé rẹ mo gbàdúrà pé Ọlọ́run yóò bá ọ sọ̀rọ̀ nípa èrèdí rẹ àti ìdí tí ó fi ọ́ sínú ìdílé rẹ tí a bí ọ sí. Gbogbo ènìyàn ni ó ní ìdí kan pàtàkì tí a bí wọn sínú ìdílé kan ìlú àti orílẹ̀-èdè fún àpẹẹrẹ Ọlọ́run sọ fún Mósè tààrà èrèdí rẹ̀ tí mo dá ọ ni pé kí o kó àwọn ọmọ ènìyàn mi jáde kúrò ní ilẹ̀ Íjíbítì kí wọn kí ó lè sìn mí ní orí òkè yìí nínú ìwé Jóṣúà orí ìkíní ẹsẹ̀ ìkíní dé ìkẹjọ Olúwa sọ fún Jóṣúà pé iṣẹ́ tìrẹ ni láti pín ilẹ̀ láàrin àwọn ènìyàn rẹ nínú ìwé àwọn ọba kìíní orí ìkọkàndínlógún ẹsẹ̀ ìkọkàndínlógún títí dé ẹsẹ̀ ìkọkànlélógún ó jẹ́ kí Èlíṣà mọ̀ ohun tí o ti ń ṣe tẹ́lẹ̀ ní àgbẹ̀ ó sì ń ṣe dáadáa ṣùgbọ́n iṣẹ́ tí mo ní fún ọ ni kí o jẹ́ wòlíì mi nígbà tí o bá dẹ́kun láti má gbé àfojúsùn rẹ lé owó tí o bẹ̀rẹ̀ sí ní ṣe ohun tí Ọlọ́run fi ọ́ sí ayé láti ṣe ìwọ kì yóò rí owó nìkan ṣùgbọ́n ìwọ yóò rí jù bẹ́ẹ̀ lọ. Nígbà tí Èlíṣà fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ àgbẹ̀ iṣẹ́ òwúrọ̀ ayé rẹ̀ tí ó di wòlíì àyọrísí rẹ̀ wà nínú ìwé àwọn ọba kejì orí ìkẹrin ẹsẹ̀ ìkejìlá àti ìkẹtàlá ó di gbajúmọ̀ débi pé ó lè sọ fún obìnrin ará Súnémù pé ǹjẹ́ o fẹ́ kí n bá ọba sọ̀rọ̀ tàbí olórí àwọn ọmọ ogun nítorí rẹ bí? Ta ni ìwọ tilẹ̀ fẹ́ kí n bá ọba sọ̀rọ̀? O gbọ́dọ̀ gbẹ́kẹ̀lé Ọlọ́run pé kì yóò fi ọ́ sínú ayé láti jẹ ọ́ níyà o. Ní kété tí o bá ti mọ èrèdí rẹ fún ayé rẹ bẹ̀rẹ̀ sí ní rìn nínú rẹ̀ nítorí báyẹn ni o ṣe lè mú àyànmọ́ ṣẹ àti ayọ̀ kíkún ní ọ̀nà gbogbo. Ó sọ nínú ìwé Jeremáyà orí ìkọkàndínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkọkànlá wípé nítorí èmi mọ èrò tí mo ní sí yín ni Olúwa wí àní èrò àlàáfíà kì í sì ṣe fún ibi láti fún yín ní ìgbà ìkẹyìn àti ìrètí. Ìfẹ́ Ọlọ́run ni pé ó yẹ kí o mọ èrèdí pàtàkì rẹ̀ fún ayé rẹ kí o sì rìn nínú rẹ̀
tí o kò báyìí tí ì mọ èrèdí rẹ̀ fún ayé rẹ, lọ síwájú rẹ̀ nínú àdúrà lónìí kí o sì béèrè. Yóò fi hàn ọ́ o, yóò sì fún ọ ní oore ọ̀fẹ́ láti rìn nínú rẹ̀ ní orúkọ Jésù. Kókó àdúrà: Bàbá, fi èrèdí ayé mi hàn fún mi, kí o sì ràn mí lọ́wọ́ láti má ṣe kúrò nínú rẹ̀ ní orúkọ Jésù. Ìjà sọ pé bàbá mi, Olúwa fi èrèdí ayé mi fi wọ̀n mí lónìí. Èrèdí tí o fi dá mi sínú ayé fi wọ̀n mí. Àwa tí Ọlọ́run sì ti fi hàn. Ìjà sọ pé bàbá mi, fún mi ní oore ọ̀fẹ́ o láti rìn nínú èrèdí tí o fi dá mi sínú ayé, kí n lè mú ìlépa mi ṣẹ àti àyànmọ́ mi ṣẹ. Ọlọ́run yóò sì fún wa ní oore ọ̀fẹ́ ní orúkọ Jésù. Olúwàbùkọ́láyà ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀ kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ó dàbọ̀.